àgbàlẹ́tù ọmọdé lawó ohun ìfẹ́ SOMIDA TV àwa làgbà. Gẹ́gẹ́ bí mo ti ṣe ládéhùn fún yín lórí ìkànnì ìrírí ayé TV lọ́hùn wípé oríṣiríṣi ọ̀nà lèèyàn lè gbà lo ewé tí mo mú dání yìí, oríṣiríṣi ìwòsàn, oríṣiríṣi ọ̀nà àbáyọ lèèyàn lè rí látara ewé tí mo mú dání yìí. Mo ṣetán láti mú àdéhùn mi ṣẹ lọ́jọ́ tèní. Ẹ bá wọn tákàdá àti gègé kọ̀wé láti lè dè àwọn àṣírí yìí mọ́lẹ̀. ohun ìfẹ́ SOMIDA TV ìkànnì ọmọ káàrọ̀-o-jíire. A ní ewé tí mo mú dání yìí, òun làwọn Yorùbá mọ̀ pè ní ewé làpálàpá. Àwọn kan tún mọ̀ pè ní ewé Iyalode. Bẹ́ẹ̀ ni àwọn kan tún mọ̀ pè ní ewé Botuje. Ṣùgbọ́n ewé làpálàpá yìí ó pé oríṣi méjì. Pupa wà, bẹ́ẹ̀ ni funfun wà. Èyí tí mo mú dání yìí, òun ni funfun. Làpálàpá funfun, òun ni èyí tí mo mú dání yìí. Síwájú náà bóyá yín ṣẹ̀ṣẹ̀ ń gbọ́ mi fún ìgbà àkọ́kọ́ lórí ìkànnì ohun ìfẹ́ SOMIDA TV tá a wà yìí. Orúkọ mi ò tí ì yí padà, Muhammadu Akówódé Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA. Sẹ́ríkì ọlọ́pọlọ nọ́mbà 1, máyégún gbogbo sọ̀rọ̀sọ̀rọ̀. Ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn náà ni àbí ìrànlọ́wọ́ lẹ fẹ́ ṣe fún wa lórí ìkànnì yìí. Ẹ bá mi sọ̀rọ̀ lórí nọ́mbà tí ń kọjá lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí. +229 97 74 76 51 fún àǹfààní ìtẹ̀gbọ́n English. Ẹ tẹ +229 97 74 76 51. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbi èso ewé yìí ná, torí ewé yìí a máa léso. Ọ̀nà ó lèèyàn lè gbà lo èso ewé yìí. Ẹ jẹ́ n kọ́kọ́ bẹ̀rẹ̀ níbẹ̀ náà. Ohun ìfẹ́ SOMIDA TV àwa làgbà. A ní ewé yìí a máa ní èso gẹ́gẹ́ bí mo ti sọ. Àwọn èso rẹ̀ ni mo mú dání yìí. Ọ̀nà téèyàn lè gbà lo èso yìí. Ọ̀nà àkọ́kọ́, èso yìí wà fún ẹ̀yọ́nú àgbà, ó wà fún ẹ̀yọ́nú ayé. Ìwọ tó o bá fẹ́ kí gbogbo ayé mọ yọ́nú sí ẹ. Gẹ́gẹ́ bí mo ti sọ lórí ìkànnì ìrírí ayé TV lọ́hùn-ún wípé tí ayé bá ń yọ́nú síyàn, gbogbo nǹkan di rọrùn fún yàn. Ìwọ tó o fẹ́ fọ ẹran ìkórìíra kúrò lára rẹ̀, lọ bá ń wá èso ewé Botuje yìí, ìyẹn ewé làpálàpá funfun yìí. Tó o bá wá èso yìí, mú ọyọ̀ kan níbẹ̀. Ọyọ̀ kan tó o bá mú níbẹ̀, ọmọ mẹ́ta ni mò ń wà nínú ọyọ̀ kan báyìí. Tó o bá mú ọyọ̀ kan báyìí, là á sí méjì. Tó o bá là á sí méjì, ó rí ọmọ kan nínú rẹ̀, ó tún rí ọmọ kejì nínú rẹ̀, bẹ́ẹ̀ tún ni ọmọ kẹta ó wà nínú rẹ̀. Ọmọ mẹ́ta ni mò ń wà nínú èso ẹyọ̀ kan bó ṣe wà yìí. Lẹ́yìn tó o bá ti là á, tó o bá yọ àwọn èso yìí lọ́yọ̀ kọ̀ọ̀kan, èso yìí ó gún pẹ̀lú ọṣẹ dúdú níwọ̀nba, ìyẹn ọṣẹ tó lè wẹ̀ tán lẹ́ẹ̀kan ṣoṣo. Ó tún mú èso kejì, ó tún gún òun náà pẹ̀lú ọṣẹ dúdú níwọ̀nba, ìyẹn ọṣẹ tó lè wẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó tún wá mú èso kẹta, ó tún gún òun náà pẹ̀lú ọṣẹ tó lè wẹ̀ lẹ́ẹ̀kan ṣoṣo. Ó wá kànkàn bílẹ̀ tuntun mẹ́ta. Ọṣẹ yìí ti ń jẹ́ ọ̀nà mẹ́ta àbí? Ó wá fi ọṣẹ kọ̀ọ̀kan sérí kànkàn kọ̀ọ̀kan. Ṣé ń bá mi dè mọ́lẹ̀? Tó o bá fi ọṣẹ kọ̀ọ̀kan sórí kànkàn kọ̀ọ̀kan, ó wá já sí pé ìwẹ̀ mẹ́ta ló fẹ́ wẹ̀ nù, ẹ̀mẹ́ta ló wẹ̀ ọṣẹ yìí. Tó bá dalẹ́ kó o tó lọ sùn, ó mú kànkàn kan pẹ̀lú ọṣẹ kan. Ó wá fi epo pupa, ó fi pa gbogbo ara rẹ̀ látòkè wálẹ̀. Ó wá bọ́ sí gbangba lé rẹ̀, ó wá wẹ ọṣẹ ọ̀kan yìí pẹ̀lú kànkàn rẹ̀. Ó fi kànkàn yìí, ó fi wẹ ọṣẹ yìí. Tó bá ti wẹ̀ bùṣe, rí kànkàn yìí mọ́lẹ̀. Lẹ́yìn náà kó lọ sùn, ó gbọ́dọ̀ tún jáde lọ bòmíì mọ́. Tó bá dọjọ́ kejì, ó tún mú kànkàn kan pẹ̀lú ọṣẹ orí rẹ̀. Oyin ló wá fi para rẹ̀. Tó bá fi para ná, ṣé gbàgbé pé àkọ́kọ́ epo pupa ni mo ní kẹ́ ẹ fi para. Ìwẹ́lẹ̀ ìkejì, oyin ló fi para. Tó bá fi oyin tó fi para bùṣe, ó tún wẹ̀ gẹ́gẹ́ bó ṣe wẹ̀ tàkọ́kọ́ yìí. Ó tún rí kànkàn yìí mọ́lẹ̀, ó tún lọ sùn láì jáde lọ bìkan mọ́. Tó bá dọjọ́ kẹta, ó wá mú kànkàn kẹta pẹ̀lú ọṣẹ rẹ̀. Ó wá fi àdín ló fi para. Tó bá fi àdín para yìí, ó tún wẹ̀ gẹ́gẹ́ bó ṣe wẹ̀ tàwọn àkọ́kọ́. Ó tún rí kànkàn yìí mọ́lẹ̀, ó tún lọ sùn láì jáde lọ bìkan mọ́. Tó o bá lè sá bólógùn ṣe ni kó o sá. Ó dá mi lójú pé tọmọdé tàgbà, tọkùnrin tóbìnrin ni ó mọ̀ yọ́nú sí ẹ. Ìwọ náà ó mọ̀ wá bá ọkùnrin pé àánú mo rí gbà, adé orí ọ̀kín. Kò nídìí kó o tún mọ kọ ẹ mọ́ yọ́nú sí mi mọ́. Àánú mo rí gbà ló bẹ̀rẹ̀ sí ní kùn. Ìyẹn kó mọ jẹ́ àkọ́kọ́ nípa èso yìí. Ẹ wá jẹ́ ká ṣàlàyé, ká mú àwọn àǹfààní tó wà nípa ewé igi yìí gangan wá fún yín. Ṣùgbọ́n ẹ jẹ́ ń dókè lọ́hùn-ún, mò ń padà bọ̀ sórí ètò. Ohun ìfẹ́ SOMIDA TV àṣà wa, èdè wa.
síwájú náà mo kí gbogbo ohun ìfẹ́ sọmídà fọ̀nsẹ̀ tẹ́ wà nílùú Tógò lọ́hùn-ún ẹ ṣeun ẹ kú fẹ́ wà ìfẹ́ tẹ́ fi ń bá a gbọ́ ètò lórí ìkànnì yìí kò ní bàjẹ́ mo sì kí gbogbo ohun ìfẹ́ sọmídà fọ̀nsẹ̀ tẹ́ wà nílùú Nàìjíríà lápapọ̀ mo kí bàbá mi ẹ̀sìkí alágbádá láti ìlú òyìnbó lọ́hùn-ún mo kí yín níbẹ̀ mo kí àmì ajá Àyìnkẹ́ láti Beirut mo kí àmì ajá Sọ́bírà Àbẹ̀kẹ́ Àfọlábí Babayàtọ̀ láti Paris níbẹ̀ ẹ bá ń kí bàbá mi Jíbọ̀sà Ájì Ṣakiru Sanusi níbẹ̀ ẹ bá ń kí bàbá Àdínì ní Paris níbẹ̀ ẹ mọ́ bínú pé mo ń kíyàn lórí ètò mi mo kí ìyá mi Ajá Jẹ́mílátà láti Berlin ní Almayi lọ́hùn ẹ kú bójú ọjọ́ ṣeré níbẹ̀ mo sì kí ìyá mi Ajá Mutiata Àfọlábí Babayàtọ̀ ìyá mẹ́dà láti Amẹ́ríkà lọ́hùn ẹ kú bójú ọjọ́ ṣeré níbẹ̀ mi ò ní wá yín tì ẹ bá ń ṣàmì àdúrà mo kí ìyá mi Ajá Rahima Bakare láti ìlú Kútọ́nù níbẹ̀ ẹ kú bójú ọjọ́ ṣeré mi ò ní wá yín tì ẹ kú àdúró tì mí lórí ètò yìí ìyá mi Ajá Rianata Fẹ́lẹ́lẹ̀ mo kí yín nílùú Kútọ́nù níbẹ̀ tẹ́ ẹ bá ń bẹ ní Kútọ́nù ìyá mi Òkòrè sí ọmọ Wòrérà kó mọ́ bà rẹ̀ ẹrúkẹrú àbìlàlà lẹ́nu Òkòrè sí ọmọ Wòrérà kó mọ́ bà rà gbákígbá ìgbákígbá ní kété ń sọ mo kí yín púpọ̀ níbẹ̀ àkóbò ìjọjọ ṣeré síwájú kó tó di pé ń sọ ọ̀nà téèyàn lè lo ewé yìí sí fún ìtajà ìyẹn fún ẹ̀yin tí ẹ jẹ́ oníṣòwò lórí ìkànnì yìí ẹ jẹ́ n kọ́kọ́ mú tàwọn ẹni tí wọ́n ní àtọ̀ ṣúgà wá ná ìyẹn diabetes ṣé diabetes kan náà mọ̀ ń pè é wọ́n lè lo ewé yìí ìyẹn ewé làpálàpá funfun yìí fún àtọ̀ ṣúgà ìyẹn diabetes báwo lẹ fẹ́ lò ó gbà ẹ lọ já ewé yìí tẹ́ ẹ bá ti já ẹ sà yóò gbẹ dáadáa tó bá ti gbẹ ẹ wàá lọ̀ ọ́ kúná tẹ́ ẹ bá ti lọ̀ ọ́ kúná kò jù bẹ́ẹ̀ náà lọ ẹ̀yẹn mọ́ fi mọ ògì gbígbóná láàárọ̀ kùtùkùtù ó dá mi lójú pé àtọ̀ ṣúgà yóò dágbére lára yín ògì gbígbóná ni mo sọ o ẹ mọ́ fi mu gbàǹgbà ẹ rí i pé tẹ́ ẹ bá dé àwọn ọ̀dọ́ tiwa ní pèdèpọ̀ lọ́hùn ògì gbígbóná la mọ́ mú bẹ́ẹ̀ kò dàbí ìtàwọn ará àjàṣẹ́ tó jẹ́ gbàǹgbà náà sábà mọ́ mu bẹ́ẹ̀ bá sì dé bá ní gbé lọ́hùn lọ́dọ̀ àwọn tèmi ń bẹ̀ náà ẹ rí i pé ògì gbígbóná náà mọ́ mú ń bẹ̀ náà wọ́n yìí sábà mu gbàǹgbà lọ́dọ̀ tiwọn náà ẹ̀yin tí bá ní gbé mo kí yín lórí ètò púpọ̀ ìyẹn kó mọ jẹ́ fún ẹ̀yin tí ẹ ní àtọ̀ ṣúgà gbogbo ẹ̀yin tẹ́ ẹ jẹ́ oníṣòwò èèyàn lè lo ewé yìí fún ìtajà ṣùgbọ́n ẹ jẹ́ ń dátọ́ mi díẹ̀ náà mò ń padà bọ̀ lórí ètò. Ohun ìfẹ́ Sọmídà TV. gbogbo ohun tí mò ń sọ fún yín lórí ètò yìí ẹ mọ́ ròyìn pé bóyá ẹ̀sìn kan ò fààyè gbà o ẹ̀yin náà rí i pé ìwòsàn àbí ọ̀nà àbáyọ látara ewé tí Elédùà àdáni torí àwọn ẹlòmíín wọ́n ní pé gbogbo ohun tí ń sọ yìí Islam ò fààyè gbà àwọn ẹlòmíín wọ́n ní pé ẹ̀sìn Kristẹni ò fààyè gbà gbogbo èyí tí ń sọ yìí gẹ́gẹ́ bí èyí tá a sọ wá lọ lórí ètò lórí ìkànnì Ìrírí Ayé TV lọ́hùn-ún nípa orí bíbọ àìmọye àwọn ẹlẹ́sìn náà ni wọ́n wá bá wa yín pé ewu ní bákúrédé ó lẹ́tún sọ fún yàn iṣẹ́ ẹ̀sìn fààyè gbà wá ní gbogbo èyí tẹ́ ń sọ yìí ni mo ní nǹkan mi ń mú yín torí tí nǹkan mi ò bá mú yín ẹ̀ lè mọ sọ eléyìí orí bíbọ kò kọ̀ ẹ̀sìn kan sílẹ̀ orí bíbọ kò kọ̀ ẹ̀sìn kan sílẹ̀ àbí ṣé Jésù ló dá orí fún wa ni Jésù kọ́ ló dá orí fún wa ṣé ànábì ló dá orí fún wa ni ànábì kọ́ ló dá orí fún wa Ifá kọ́ ló dá orí fún wa Ọlọ́run Elédùmarè òun ló dá orí fún wa a sì ní láti bọ orí nǹkan tó yẹ kẹ́ ẹ bí mi ní pé ọ̀nà ó ní àwọn ẹlẹ́sìn Kristẹni lè gbà bọ orí wọn ọ̀nà ó ní àwọn mùsùlùmí lè gbà bọ orí wọn ohun tó yẹ kẹ́ ẹ bí mi nìyẹn ẹ wá bí mi ẹ wá sọ yín pé gbogbo èyí tá à ń sọ yìí ẹ̀sìn ò fààyè gbà á gbogbo ohun tẹ̀yìn bá mú wá fún yín lórí ètò yìí ẹ mọ́ gbàgbé kò tako ẹ̀sìn kankan èyí tẹ́ ẹ bá rí pé ó tako ẹ̀sìn ẹ bí mi lérè mí yànnàná rẹ̀ fún yín torí àìbèrè ọ̀nà láìrọ́nà lọ tá a bá bèrè ọ̀nà ó dájú pé a rọ́nà lọ gbogbo ẹ̀yin tẹ́ ń ṣòwò ẹ̀yin tẹ́ ń tajà ọ̀nà ó lẹ́lẹ́gbà lo ewé yìí sí gẹ́gẹ́ bí ìtajà mo sọ tẹ́lẹ̀ mo ní ewé yìí làpálàpá ni wọ́n ń pè é ó sì ní pupa ó sì ní funfun ẹ lọ wá èyí tó jẹ́ pupa rẹ̀ ò sí nítòsí ọ̀dọ̀ mi bí tẹ́ bá rí pupa rẹ̀ báyìí òun pupa dáadáa ó tún yàtọ̀ sí eléyìí máa ń ní ọwọ́ márùn-ún òmíì máa ń ní mẹ́ta òun yàtọ̀ sí eléyìí tẹ́ bá wá pupa rẹ̀ ẹ wá eléyìí tó jẹ́ funfun yìí tẹ́ bá wá funfun yìí ẹ wá òmùmù ewúro tán bá sọ òmùmù ewúro èyí tí máa ń gbé lórí ewúro náà tí ò tí ì gbó ewé tí máa ń gbé lérí rẹ̀ ẹ jẹ́ ń já kan wá fún yín lẹ́yìn bí torí gbogbo ẹ̀ ló pèsè sọ́dọ̀ mi bí ewé ewúro rèé ẹ rí i pé èyí tó wà lókè yìí kò tí ì gbó dáadáa bí àwọn èyí tó wà ń sàlẹ̀ yìí èyí tó wà lókè yìí ni wọ́n ń pè ní òmùmù ẹ já ẹ fi kó ewé làpálàpá méjèèjì yìí ó jẹ́ mẹ́ta àbí èpo ọ̀bọ̀ òun ló kún ní mẹ́rin èpo ọ̀bọ̀ gbogbo wa náà la mọ èpo ọ̀bọ̀ yín tẹ́ ẹ bá mọ èpo ọ̀bọ̀ ẹ kàn sí wa èpo ọ̀bọ̀ kì í ṣàìmọ̀ fólókò èpo ọ̀bọ̀ lẹ́wàá fi kún ní mẹ́rin ẹ wá gún gbogbo nǹkan mẹ́rin yín pọ̀ tẹ́ ẹ bá gún pọ̀ bùṣe ẹ wá fi oyin fi pò ó mọ́ ọṣẹ dúdú
ó ti jẹ́ nǹkan mẹ́fà ẹ fi oyin pẹ̀lú ọṣẹ dúdú fi po nǹkan mẹ́rin àkọ́kọ́ yìí tẹ́ ẹ bá ti pò ó bẹ́ẹ̀ iṣẹ́ dẹnu àmọ́ ọ̀nìbi tẹ́ kó ọṣẹ yìí sí tẹ́ fi mọ́ fi wẹ̀ ọṣẹ yìí ẹ wá jígí tí ojú rẹ̀ fẹ̀ díẹ̀ jígí tán fi mọ́ ń wojú ẹ wá ìtọ́jú rẹ̀ fẹ̀ díẹ̀ ojú jígí yìí òun lẹ fẹ́ kó ọṣẹ yìí sí ọṣẹ yìí ó sì wà níbẹ̀ ibẹ̀ lẹ́tì mọ́ bù ú tẹ́ mọ́ fi wẹ̀ ó dá mi lójú pé tẹ́ ẹ bá ń lọjà owó lẹ́mọ̀ pa ẹ̀ nípààyàn wọ́n ní bí ọmọ ẹranko bá pé 1000 nínú igbó tẹ́tà ní kọ́kọ́ tà wàràwàrà báyìí náà lẹ́sìn mọ́ tà mọ́mọ́lẹ́ ìwá fẹ̀yìn tẹ́ jẹ́ tiwa lórí ètò yìí ní tẹ́ ń ṣe káràkátà ṣùgbọ́n ẹ má gbàgbé mo tó tún sọ ẹ fọwọ́ ọlá yín pa wá lára lórí ètò yìí ẹ ràn wá lọ́wọ́ lórí ètò yìí ká lè ní irin iṣẹ́ gidi tẹ́ fi mọ́ gbádùn wa jù báyìí lọ bóyá ẹ bá fẹ́ gbé ìrànlọ́wọ́ tí ń fún wa lórí ètò yìí náà ni nọ́mbà ohun ìfẹ́ SOMIDA ní kọjá lójú ẹ̀rọ yín lọ́wọ́lọ́wọ́ yìí ẹ dé pè mí sórí rẹ̀ káàjọ ní gbólóhùn torí pé ìrànlọ́wọ́ yín òun ló jẹ́ àwa lógún ìtẹ́lọ́rùn tí ló sì jẹ́ àwa lógún. Ohun ìfẹ́ SOMIDA TV àwa làgbà. ẹ wò ó ẹ̀yin ará létẹ́ wà létí gbọ́ mélòó la fẹ́ kà nínú ìwúlò ìwé yìí títí fi kan egbò rẹ̀ nísàlẹ̀ lọ́hùn ó tún wúlò igi rẹ̀ gan àti ìmẹ́nu lọ́bẹ̀ ẹ wò ó tó bá ti dọjọ́ iwájú a tún mọ tẹ̀síwájú lórí àkọ́tún ètò lórí ìkànnì tá a wà yìí mo ní tẹ́ ẹ bá gbádùn rẹ̀ ẹ fẹ̀mí ìmoore kẹ́ ẹ fi hàn ẹ bá wa pín in fáwọn èèyàn káwọn náà lè jẹ àǹfààní rẹ̀ lẹ́yìn náà gbogbo ẹ̀yin tẹ́ ẹ ti darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ẹ wo ibi tí wọ́n kọ sàbọ̀nẹ́ sí nísàlẹ̀ yìí ẹ tẹ̀ ẹ́ tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ́ ẹ rí i pé sàbọ̀nẹ́ ò ní sí ń bẹ̀ mọ́ tẹ́ ẹ bá ti tẹ̀ ẹ́ rí i pé subscribe ò ní sí ń bẹ̀ mọ́ tí ò bá sì sí ń bẹ̀ mọ́ ìgbà yẹn lẹ tó darapọ̀ mọ́ wa lórí ìkànnì yìí ìyẹn ni ò ní jẹ́ kẹ́ ẹ mọ pàdánù àwọn ètò wa ní kété tá a bá ti bọ́ sórí ètò lẹ́ẹ̀kan sí bóyá ẹ bá fẹ́ bá mi ní gbólóhùn náà ni ẹ lè pè mí sórí nọ́mbà tẹ́ ẹ ti mọ̀ bí ẹni mowó +229 97 74 76 51 fáfàní ẹ̀yin tẹ́ gbọ́ English ẹ tẹ +229 97 74 76 51 mo kí ìyá mi ìyá alálùbáríkà ajá Salimata ìyá mi ìyá Halila ọmọ kúṣe bí àlá ọmọ sẹlẹ ọbọ ọmọ arọrọ àgbá ètò àwọn ìyá wa nù mo kí yín ní dàndó nígboro òlú àjàṣẹ́ mi ò ní wá yín tì ẹ kú àdúró tì wá lórí ètò yìí ẹ ṣeun púpọ̀. Ohun ìfẹ́ SOMIDA TV àwa làgbà. ẹ̀yà àgbẹ̀ mi ṣetán rẹ̀ ìlú ìdàrú bẹ́ẹ̀ lẹ́yà àlùkò mi ṣetán rẹ̀ ìlú ìkọsàn lékèlékè mi ṣetán rẹ̀ ìlú ìkẹfùn mi máa fi léyìí ṣe lọ lọ́jọ́ tèmi mi ò ní lọ̀lọ̀ ẹja tó lọ tí ò dé sàlẹ̀ omi bẹ́ẹ̀ ni mi ò ní lọ̀lọ̀ kọ̀ǹkọ̀ tó lọ tí ò dé sàlẹ̀ odò èmi ní mọ̀ wá ẹ̀yin ní mọ̀ bá ọ̀bẹ níbẹ̀ ṣọ àtẹlẹsẹ̀ á sì bẹ̀nà wò ẹni tó bá ní mọ́ bọ̀ òní ní débà o Muhammadu Akode Bakorede tí gbogbo èèyàn ń pè ní ohun ìfẹ́ SOMIDA Sẹ́ríkì ọlọ́pọ̀lọ́ nọ́mbà 1 máyégún gbogbo sọ̀rọ̀ mọ́ndágbére lórí ètò kì í ṣe tekú kì í ṣe tààrọ̀ ìpàdé mi àti ó tún di ní kòpẹ́kòpẹ́ lórí àkọ́tún ètò títí ìgbà tá a tún mọ́ pàdé mi ò fi ń sínú ìbànújẹ́ o mi ò ní dé bá yín nínú ìbànújẹ́ ó dàbọ̀. àgbàlẹ́tù ọmọdé làwọ̀ ohun ìfẹ́ SOMIDA TV àwa làgbà.